Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Monday, July 20 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín, tóun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ láǹfààní àti wo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí níbi tó ti ń kún tó ti ń ṣẹ̀dá lẹ̀ ní YouTube channel wa Ìṣẹ̀dá Spiritual, níbi tẹ́ ti máa gbọ́ àwọn ọ̀rọ̀ bíi ọ̀rọ̀ ìlera wa lójoojúmọ́, lucky number wa, àkókò tó dára fún wa láti fi ṣe prayer, àpàbí tó dára jùlọ láti kọrí ṣíṣe prayer ọ̀hún tàbí láti róore gbámú, àwọn ẹ̀yà ara tó yẹ ká mójútó lọ́jọ́ kọ̀ọ̀kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oníràwọ̀ iná tó kànràn yan Aries tábìlì láàrin March 21 sí April 20. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ó ṣeéṣe kí àwọn nǹkan bíi stress family àbí relationship kan kó fẹ́ wáyé. Ó ṣeéṣe kí láwọn responsibility kan tí ẹ fẹ́ take nínú family, tàbí kí àwọn àìgbọ́ra-ẹni-yé kan fẹ́ wáyé tó máa bí ọ̀rọ̀ láàrin èèyàn àti èèyàn tó ṣe pé ẹjọ́ ń sùn ní abẹ́ òrùlé kan náà, tàbí láàrin èèyàn àti mọ̀lẹ́bí kan. Ó ṣeéṣe kí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin tó ṣe pé eléyìí lè bí àríyànjiyàn tó ṣe pé lè máa wà títí di ọwọ́ bí ọ̀sán mọ́rọ̀lẹ́ kó tó wá padà wá kásẹ̀ ńlẹ̀ tí gbogbo ẹ̀ máa padà die down. Ọjọ́ ìjọ tó ṣe pé ní láti kíyèsára pàápàá lórí ọ̀rọ̀ relationship yín lénìí. Ó ṣeéṣe kí ẹ fẹ́ ní nǹkan kan tó ṣe pé ẹ fẹ́ sọ, bóyá tẹ́ fẹ́ dá sí tó jọ mọ́ ọ̀rọ̀ olólùfẹ́ yín, tàbí tó ṣe pé á fẹ́ dàbí àìgbọ́ra-ẹni-yé láàrin èèyàn tó olólùfẹ́ yín, tàbí kó ṣe pé nǹkan kan máa ṣẹlẹ̀ sí olólùfẹ́ yín, bóyá ọ̀rọ̀ kan ló máa ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn àtèèyàn tó ṣe pé ẹ máa fẹ́ bá wọn dá sí ní ọjọ́ ti tòní tẹ́lẹ̀ tó lè fẹ́ ta bẹ́yìn gan fúnra lára yín. Ẹ fọgbọ́n ṣe kẹfẹ́ lè ṣe lọ́jọ́ tòní kéènì lè lọ dáadáa. Ẹ má bẹ̀ ẹnikẹ́ni ní ìṣù lọ́jọ́ tòní, pàápàá olólùfẹ́ yín àti mọ̀lẹ́bí àtẹnitẹ́jọ́ ń gbélé. Ẹ rí dájú pé ẹ calm down dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ lo energy yín lọ́nà tó máa gbà dára. Ẹ rí dájú pé ẹ hùwà pẹ̀lẹ́, ẹ hùwà dáadáa lọ́jọ́ ti tòní kéènì lè lọ bó ṣe yẹ kó lọ. Tẹ́ bá yìí fẹ́ bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní níbi iṣẹ́, ó ṣeéṣe kí ẹ rí ṣe dáadáa láàyè iṣẹ́ kí iṣẹ́ yín lọ dáadáa. Bá ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín náà dára tí ẹ bá mú sùúrù lò dáadáa, bẹ́ẹ̀ sì ni ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Peach jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 14 ní àṣálẹ́ sí aago 9 kọjá ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 2 lóru gànjọ́ sí aago 3 ní òru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lénìí. Apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yá jí pépé, ṣùgbọ́n kí ìsara ìgbáradì lè máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ẹ mú mi dáadáa torí kidney yín lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ẹ má jẹ oúnjẹ tó ṣe pókù díẹ̀ kò bàjẹ́, tàbí tó ṣe pé bóyá wọ́n ti fi kẹ́míkà ṣe preservative ẹ̀ dáadáa púpọ̀ ju bó ṣe yẹ lọ. Kẹ̀kẹ́ sára oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tábìlì láàrin April 21 sí May 20. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yẹn máa busy pẹ̀lú one or two dáadáa, tó ṣe pé busy náà ó ṣeéṣe kí ó bire. Ẹ máa busy gidi gan lọ́jọ́ tòní, task á pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní. Ẹ máa wà overwhelmed pẹ̀lú a lot of things tó wà lọ́rùn yín tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní, ṣùgbọ́n Ọlọ́run máa bá yín ṣe. Ẹ máa padà ọ̀pọ̀lọpọ̀ ṣe ní ọjọ́ tòní débi tó ṣe pé ẹ̀rù ti ní báyìí rárá. Ẹ má procrastinate, ẹ má ní ó dọ̀la kí n tó ṣe, ó dọ̀túnla kí n tó ṣe. Ẹ má ṣọ̀lẹ, ẹ má ṣèmẹ́lẹ́. Ẹní ìfẹ́ kẹ́ ṣàkitiyan dáadáa, kẹ́ focus lórí nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí kẹ́ lè ṣàṣeyọrí lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe pé ó ti ń fa delay, tàbí tí delay ti ń wáyé lórí ẹ̀ láti ọjọ́ mẹ́ta. Ẹ focus dáadáa lórí iṣẹ́ lọ́jọ́ tòní, kẹ́ plan ara yín dáadáa. Ẹ má kọrin méjì gbọ́dọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ ìṣiṣẹ́ntẹ̀lé lọ́jọ́ tòní kí gbogbo ẹ lè rọrùn fún yín. Tẹ́ bá wá kẹ́fín pé ẹ nílò láti relax torí ìlera ara yín, ẹ rí dájú pé relax torí ìlera ara báyìí òun ló gbọ́n ọ̀rọ̀ iṣẹ́ yín á lọ dáadáa. Má ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3 lóru gànjọ́ sí aago 4 ní ìdájí jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, tàbí kẹ̀rẹ̀ láti wọ́ oore lọ. Bẹ́ẹ̀ sì ni ìlera ara yá wá jí pépé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ kíyèsára ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá jẹun àjẹkì ju bó ṣe yẹ lọ, inú rírun lè wáyé. Tẹ́ bá jẹ oúnjẹ tó kò bá yín lára mu, inú rírun lè wáyé. Kẹ́ kíyèsára bí nǹkan bí àìsàn inú lọ́jọ́ tòní kó má ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára púpọ̀. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tábìlì láàrin May 21 sí June 21. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́. Gbogbo ìtẹ́ bá fọwọ́ bà ládùn, ìtẹ́ bá ń lé, ẹ máa bá owó ìtẹ́ bá ń ṣe báyìí ló máa jọ àwọn èèyàn lójú dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín gidi gan lọ́jọ́ tòní. Ayọ̀ àwọn èèyàn lè máa jẹ́ lọ́jọ́ tòní táwọn èèyàn gbà sí yín dáadáa, tẹ́yìn náà sì gbà tí wọn púpọ̀. Gbogbo nǹkan yín á dùn yín gbà dáadáa lọ́jọ́ tòní. Ẹ má gbéraga rárá torí ẹ̀ ń shine lọ́jọ́ tòní. Ìyàn nìkẹ́ lómi máa shine lọ́jọ́ ọ̀la. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò, kẹ́ ní ìrẹ̀lẹ̀. Ẹ má gbéraga rárá lọ́jọ́ tòní.
púpọ̀ ni yóò máa ní nǹkan kan tẹ́ máa ṣe lọ́jọ́ tòní tẹ́ máa ṣàkitiyan lé lórí tó ṣe pé nǹkan náà sì máa béèrè nǹkan náà àbáyọ̀ abídùnnú dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé nǹkan náà máa béèrè fún yín ọjọ́ tòní ọjọ́ ayọ̀ ọjọ́ dùn ló jẹ́ ẹ rí dájú pé ẹ lo ẹnájì yín dáadáa lọ́jọ́ tòní ẹ sa ipá àtàkìtìyàn lọ́jọ́ tòní ẹ lókun àtagbára yín lọ́jọ́ tòní ẹ gbọ́dọ̀ ṣèmẹ́lẹ́ ẹ gbọ́dọ̀ ṣọ̀lẹ tẹ bá lọ ṣèmẹ́lẹ́ tẹ lọ ṣẹlẹ̀ tàbí tẹ lọ sùn lọ́jọ́ tòní kò sí ire púpọ̀ rẹpẹtẹ nìyẹn ẹ rí dájú pé ẹ sa ìkìtìyàn nǹkan tẹ bá ṣàkìtìyàn fún lọ́jọ́ tòní ẹ máa fi ráwọn àǹfààní ńláńlá kan jẹ tó ṣe pé àǹfààní ìmáa jẹ́ nǹkan tó ṣe pé àwòyìn lórí púpọ̀ ọjọ́ tòní alọ́ bó ṣe yẹ kó lọ fún yín ní gbogbo ọ̀nà kò sí problem rárá lọ́jọ́ tòní ẹ ṣàtìyẹsí ní ìrẹ̀lẹ̀ kẹsì máa enjoy ìdè yín lọ́jọ́ tòní ló dára ẹ máa wá creative dáadáa lọ́jọ́ tòní creativity yín á sì speak fún yín dáadáa ó ṣe é pé ábíro fún yín ábíre fún yín lọ́jọ́ tòní iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire ó náà lè wọlé fún yín lè ní píìṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago kan kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago méjì kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lè ní aago kan ní òru gànjọ́ sí aago méjì ní òru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní apá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún ìlera ara yín á jí pépé ṣùgbọ́n ó ṣeé ṣe kí ọwọ́ òkè ẹ̀yìn bákan kó máa ròyìn bákan lọ́jọ́ tòní tàbí kí ọ̀gbẹ́rò spinal cord kó máa dàbí ìgbà pé ó ń dùn yẹn dájú pé exercise dáadáa ẹ jìnnà sí àwọn nǹkan ìjayà lọ́jọ́ tòní kẹ̀kẹ́ ìṣọ́ra púpọ̀ oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ó kọ́ gbà kí ìṣọ́ra díẹ̀ látàrí pé ó ṣeéṣe kí àwọn issue tó jọmọ́ títí family issue kó fẹ́ wáyé lọ́jọ́ ti tòní ẹ fẹ́ alára yín ẹ ṣọ́ra ṣe lọ́jọ́ tòní ẹnu máa gbé yín ó ṣeéṣe kí ẹ lọ sọ̀rọ̀ sí èèyàn kan nù family àbẹ́nitẹ́jọ́ ń gbélé lọ́jọ́ tòní tó ṣe pé ọ̀nà máa jẹ́wọ́ tó máa wúwo tó ṣe pé máa fẹ́ mú sọ́wọ́ pé lábájá ló sọ̀rọ̀ báyìí tàmẹ̀dù ló sọ nǹkan báyìí jáde ẹ̀rí dájú pé kí ìṣọ́ra ẹ mú sùúrù dáadáa lórí situation èyíkéyìí lọ́jọ́ tòní èèyàn bá ṣe nǹkan tó ṣe pé ó dùn yín àbí tó affect emotion yín ẹ dájú pé ẹ mú sùúrù lò ẹ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ àsìkò bínú kò dára kéèyàn máa sọ̀rọ̀ rẹpẹtẹ àsìkò téèyàn bá ń bínú ẹ dájú pé sùúrù báyìí ni kí ẹ máa mú lò kẹ má fàtìkù yẹn wá máa tẹnu bọ̀rọ̀ tó bí bẹ́yìn tẹnu bọ̀rọ̀ yẹn láyé máa káyé lára tí ó sì ṣeéṣe kí ẹ lọ sàwọn ọ̀rọ̀ tó ṣe pé ó máa lágbára ju bó ṣe lọ téèyàn máa mú sọ́wọ́ tó máa fẹ́ lò against yín ní ọjọ́ iwájú kí ẹ kíyèsára dáadáa lọ́jọ́ ti tòní gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin àtìyàn nínú ilé lọ́jọ́ tòní kò ní pẹ́ tàbí kásẹ̀ ńlẹ̀ títí ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kó kásẹ̀ ńlẹ̀ pátápátá tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú ẹni family day ló jẹ́ ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ ní connection kan bí strong connection pẹ̀lú family member kan àbí pẹ̀lú ẹni tó ṣe pé ẹjọ́ ń gbélé tó ṣe pé máa láwọn kan jẹjẹ fẹ́ mójútó lọ́jọ́ tòní ọjọ́ ìjọ tó ṣe pé rí dájú pé ẹ fi focus lórí ọ̀rọ̀ ara yín ẹ sì jìnnà sí nǹkan tó jọ mọ́ àwọ̀ láàrin yín àti àwọn tó ṣe gbọ́rọ̀ gbà yín ká lọ́jọ́ tòní gbogbo nǹkan lè lọ bó ṣe kó lọ fún yín lè ní ẹ̀yin tẹ̀ ń tajà láti ilé ó ṣeéṣe kí ẹ rí ṣe dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní kí iṣẹ́ yín lọ dáadáa bá ṣe pé yín àti olólùfẹ́ yín lè rí bákan pàápàá yín tó bá ṣe pé jọ ń gbé lábẹ́ òrùlé kan náà ó ṣeéṣe kí ẹ fẹ́ ní ìṣù lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni iye owó lè wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ bá fálẹ̀mọ̀ṣẹ́ dáadáa lavender jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 4 ní òru gànjọ́ sí aago 5 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún àwọn nǹkan bíi gbàyà dídùn àbí bí nǹkan bíi inú rírun ó ṣeéṣe kí àwọn nǹkan ìfẹ́ wáyé lọ́jọ́ tòní tẹ́ bá kíyèsára pẹ̀lú ìlera ara yín ṣùgbọ́n ẹ kíyèsára lọ́jọ́ tòní ẹ má ronú àwòjù ẹ má mú nǹkan tó bá ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà síbi tí orú bá pọ̀ sí ju bó ṣe yẹ lọ bákan náà ìkátá àti ikọ́ lè ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní kẹ́ kíyèsára oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ìgbéga ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ ọjọ́ tó ṣe é pé fọ̀wérọ̀ láàrin àtàwọn tó gbàgbà yín ká ó máa já gere dáadáa ọ̀rọ̀ yín máa sọ́lìdì àfìdímúlẹ̀ dáadáa lọ́jọ́ tòní bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ dànù lásán lọ́jọ́ tòní àwọn èèyàn gbọ́rọ̀ yín wò dáadáa ẹ rí dájú pé fọ̀wọ́ ẹnu láti fi béèrè orí lọ́jọ́ tòní ẹ fi béèrè ìrànlọ́wọ́ tẹ̀ ń fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tẹ̀ mọ̀ ìpọ́lẹ̀ ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ọjà yín báyẹn fi polówó ọjà dáadáa kẹ́ polówó ẹ̀ dáadáa tẹ́ bá fẹnu pọ́n nǹkan lé dáadáa lọ́jọ́ tòní àwọn èèyàn máa kó jẹ dáadáa lọ́jọ́ tòní wọ́n á fọ́ fún dáadáa ọjọ́ ìjọ tó ṣe é pé ẹnu yín báyìí òun ni ẹ fẹ́ fi ríre gbámú ẹnu yín báyìí lẹ fẹ́ fi ráàánú gbà lọ́jọ́ tòní ẹ má bu ẹnu rárá lórí situation èyíkéyìí ṣùgbọ́n láti wá kíyèsára pẹ̀lú sísọ secret yín fáwọn tó ṣe é pé wọ́n súnmọ́ yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára ìmọ̀ pé ń kúlè lọ́ta wá inú ilé náà láṣẹ ní gbé kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní gbogbo secret yín kọ́ ni kẹ́ sọ fún yàn ìmọ̀jíròrò kan máa wáyé láàrin àtàwọn èèyàn lọ́jọ́ tòní tó ṣe é pé ó máa jẹ́ ètò máa jọjú púpọ̀ lọ́jọ́ tòní púpọ̀ ní lọ́jọ́ tòní ó ṣe é ṣe káwọn inspiration kan tún wá sí yín lọ́kàn pé nǹkan báyìí mo fẹ́ ṣe gbèsè báyìí mo fẹ́ gbé tó ṣe é pé tẹ́ bá jọ́ tiẹ̀ kalẹ̀ tẹ́ bá ṣe é bẹ́ẹ̀ ó ṣe é ṣe kí nǹkan náà kí ó ràn yín lọ́wọ́ láwọn ọjọ́ táwọn wò lọ́kùnrin tó ṣe é pé abúrẹ́kẹ́ dáadáa ọjọ́ ìjọ tó ṣe é pé ó dára púpọ̀ kẹ́ fi límìtì ọ̀rọ̀ sísọ náà láwùjọ ẹ má sọ̀rọ̀ àsọjù débi pé secret yín máa wá líkì jáde lọ́jọ́ tòní kẹ́ kíyèsára ṣe yín á lọ dáadáa lọ́jọ́ tòní tẹ́ bá lo ọ̀rọ̀ ẹnu yín bẹ́ẹ̀ sì ni bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára torí ẹ máa láǹfààní àtijọ́ sọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ bákan náà sì gègé ó lè wọlé fún yín lọ́jọ́ tòní kírìmù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní
Nọ́mbà 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3 ní òru gànjọ́ sí aago 4 ní ìdájí jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera yín á jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n nǹkan bí apá ríro àbí nǹkan bí ọwọ́ ríro máa wáyé lọ́jọ́ tòní. Bákan náà, ẹ jìnnà sí nǹkan tó jọ mọ́ bí èéfín bí smoke lọ́jọ́ tòní àti heat tó lágbára ju bó ṣe yẹ lọ kó má bàa affect mímí yín lọ́jọ́ tòní kí ẹ kíyèsára ẹ sì má over stress ara yín ju bó ṣe yẹ lọ. Oníràwọ̀ ìrẹ̀pẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́, pẹ̀lú ọjọ́ ìjọ tó ṣe pé púpọ̀ nù yín ó ṣeé ṣe kí ẹ rí àwọn oore kan tó ṣe pé ẹ ti ń expect láti jọ́ mẹ́ta àbí tẹ́ ti ń ṣakitiyan lé lórí, àbáwọn akitiyan jẹ́ tí ń ṣe láti jẹ́ ìkó ṣe pé akitiyan náà ó ṣeé ṣe kí ẹ rí improvement lé lórí lásìkò tó ṣe pé lè máa sì múnú yín dùn, á máa yọ yín kún dáadáa. Ọjọ́ ìjọ tó ṣe pé ní láti fi wá stability lórí ọ̀rọ̀ owó, stability lórí àwọn kan ní tẹ́ ń fẹ́. Ọjọ́ ti tòní àwọn kan tó pa máa hùn yín pé lágbájá òun mi kì í tiẹ̀ rágbá, òun mi kì í tiẹ̀ ráwó, òun mi kì í tiẹ̀ ṣe kókó bàbá ṣàṣùn. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ rí láti rí dájú pé ṣọ́wó náà kẹ́ máa náà àpà. Nǹkan tẹ́ bá rí pé kò wà necessary tó ẹ má wòlẹ̀ kówó lé lórí. Ẹni tó sì jẹ́ pé ó ń gbé yín nínú láti kówó lórí nǹkan kan bí investment tuntun àbí business tuntun àbí yálònà tuntun, ẹ rí dájú pé kíyèsára lọ́jọ́ tòní ní ìṣọjọ́ tẹ̀lé fi ṣe bẹ́ẹ̀. Torí tẹ́ bá ṣe ilé ó ṣeé ṣe kí ìkábámọ̀ padà gbẹ̀yìn ẹ̀ lọ́jọ́ ti tòní, kẹ́ kíyèsára púpọ̀ púpọ̀. Ẹ ṣá focus lórí iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, kí ẹ sì rí dájú pé ẹ wà well detailed láti mọ nǹkan tí ẹ fẹ́ ṣe fún ìgbésí ayé ara tiyín gangan. Iṣẹ́ yín á wá lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ìbejì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 2 ní òru gànjọ́ sí aago 3 ní òru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ọ̀nà fún wa lè máa dùn ọ̀pọ̀lọpọ̀ mínú yóò tàbí kí ó ṣe pé ọ̀rùn ríró lè fẹ́ máa wáyé fọ́pọ̀lọpọ̀ mínú yín. Bẹ́ẹ̀ sì ni ẹ ṣọ́ra ṣe ohun yín náà tẹ́ bá sọ̀rọ̀ àsọjù òun lè dàbí ìgbà pó há lọ́jọ́ tòní. Kẹ̀kẹ́ sára ọjọ́ tòní jẹ́ tó ṣe pé gbọ́dọ̀ sọ̀rọ̀ àsọjù. Ẹ sì rí dájú pé ẹ tẹ ọ̀rùn sí apá kan ju bó ṣe yẹ lọ torí ọ̀rùn ríro. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, ṣùgbọ́n gbogbo tó tún gbà kíyèsára púpọ̀ púpọ̀ ni. Lákọ̀ọ́kọ́ tẹ́ bá jí ná, ó ṣeé ṣe kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín àti olólùfẹ́ yín tó lè má wulẹ̀ tẹ́ yín lọ́rùn. Bóyá bùkátà kan lè fẹ́ gbé tó ṣe pé ó yẹ kẹjọ gbé ni tó ṣe pé ọ̀dọ̀ yín láwá fèsì ju bó ṣe yẹ lọ. Bóyá nǹkan kan ló máa ṣẹlẹ̀ sí wọn tó ṣe pé ẹ máa fẹ́ ṣàkíyèsí lé lórí ni. Bóyá ẹ̀yin lè máa nílò ìrànlọ́wọ́ wọn tó ṣe pé wọ́n wá fẹ́ máa fi yín ṣakọ bákan lọ́jọ́ tòní tó ṣe pé á ti fẹ́ ka yín lára díẹ̀ tá fẹ́ affect emotion yín. Ẹ rí dájú pé kíyèsára ẹ jìnnà sí àwọ̀ láàrin ẹ̀yin àti wọn lọ́jọ́ tòní. Bákan náà sì rí ó ṣeé ṣe kí ọ̀rọ̀ iṣẹ́ kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ẹ̀yin àti customer kan lè jọ ní issue díẹ̀ lọ́jọ́ ti tòní láàyè iṣẹ́. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ẹ rí dájú pé ẹ kọ́ bá ti ń sọ̀rọ̀. Èèyàn sì lè sọ̀rọ̀ bákan sí yín náà láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé tí wèlé bá wáyé, ẹ mú sùúrù lò dáadáa ló dára, kí ẹ má fàyè gba yanpanyanrin kí gbogbo ẹ̀ dín pé ẹ̀ ń jà lọ́tùn ẹ̀ ń jà lósì. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Abẹ́ ń táwọn síra yín, ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má bẹ ẹnikẹ́ni táwọn lọ́jọ́ tòní o. Gbogbo ọ̀rọ̀ tó bá sì pè yín sí kọ́ ni kẹ́ dá sí. Gbogbo ohun tó bá ń lọ níbi iṣẹ́ yín kọ́ ni kẹ́ dá sí lọ́jọ́ tòní. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn ọjọ́ tòní, ọjọ́ tó tún wá dára ló jẹ́ látàrí pé ẹ máa wà active dáadáa. Ọjọ́ ìjọ tó ṣe pé àwọn èrè kan lè wọlé fún yín látọ̀nà jíjìn lẹ́yìn gbogbo akitiyan. Ọ̀pọ̀lọpọ̀ yín lè rá àǹfààní jẹ látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Àwọn kan sì lè sọ̀kalẹ̀ fún yín bí ìmọ̀ tó jinú dáadáa tó ṣe pé máa understand àwọn kankan tó ṣe pé ó tún lè ran life fún yín lọ́wọ́, ó lè ran ìdàgbàsókè ayé yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín láti fi wá ìmọ̀. Ẹ wá ìmọ̀ lọ́jọ́ tòní, ìmọ̀ tẹ́ bá mọ̀ ó ṣeé ṣe kó ran life fún yín lọ́wọ́ púpọ̀ púpọ̀. Bákan náà sì rí ẹ ṣakitiyan sọ́tùn ṣakitiyan sósì lórí báyé yín ti fẹ́ dára torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa bọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lásìkò yìí náà ni pé bí mo yẹ fẹ́ ní dàgbàsókè, mo yẹ fẹ́ wọ next level, mo yẹ fẹ́ plan ayé tuntun, mo yẹ fẹ́ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan tó lè mú káyé mi dára. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ló máa wà fún yín lọ́jọ́ tòní tó sì jẹ́ pé tẹ́ bá ṣakitiyan náà lé lórí, ó ṣeé ṣe kí ayé yín padà dára, kọ́kàn yín sì padà balẹ̀. Pàápàá nípa wíwá ìmọ̀ nípa nǹkan tí ẹ̀ ń ṣe gangan ní iṣẹ́. Tẹ́ bá ní ìmọ̀ lọ́jọ́ tòní, ìmọ̀ yẹn tẹ́ bá fi kún nǹkan tẹ́ ń ṣe, ó jẹ́ kó ṣeé ṣe káwọn èèyàn tún pọ́n lé dáadáa sí lọ́jọ́ ti tòní. Pẹ̀lú energy ọjọ́ tòní láti fi rí dájú pé ẹ rí ire gbámú ju kí ẹ wá fi energy ọjọ́ tòní ní argument pẹ̀lú èèyàn lọ. Ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ṣẹ́ lè rí bákan ní ààyè kan. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà ó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan díẹ̀ náà. Bákan náà sì rí ire owó náà ó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní tí ẹ bá falẹ̀ mọ́ iṣẹ́. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 1 lóru gànjọ́ sí aago 2 ní òru gànjọ́ jí àkókò tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni ìlera yín á jí pépé lọ́jọ́ tòní. Mo ṣeé ṣe kí orí fífọ́
tàbí kí ẹ fẹ́ ní lack of clarity kó fẹ́ wáyé díẹ̀ lọ́jọ́ tòní tàbí mental burnout kẹ́ kí ìsara púpọ̀ lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ gbé nǹkan tó pọ̀ jù sórí yín lọ́jọ́ tòní kẹ́ sì rí dájú pé ẹ ṣọ́ra ṣe pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa jẹ ẹ má jẹ nǹkan tó bá le ju bó ṣe yẹ lọ kí párí má máa ròyìn díẹ̀ kẹ́ kí ìsara. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ ìyọjọ́ ọ̀yẹ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan yẹn á lọ bó ṣe yẹ kó lọ ní ṣùgbọ́n ẹ wá kíyèsára ẹ dájú pé ẹ lo gift yín lọ́jọ́ tòní láti fi wá solution sáwọn nǹkan tó ṣe é pé ó ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé yín ẹ wulẹ̀ lọ́gbọ́nú ẹ mọ bá ti ń wo nǹkan jìnlẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ bá ti ń wo nǹkan dénú dọ́kàn tẹ́lẹ̀ ẹ rí dájú pé ẹ lo agbára spirituality tẹ́ tó fẹ́ nílé nítorí ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣe ṣe kí ìmísí kó bà lé yín lọ́jọ́ tòní kí ẹ fẹ́ ríran tàbí kọ́kàn yín máa sọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín pé lábájá ó dẹ̀ ṣe báyìí tàmẹ̀dù ó dẹ̀ ṣe báyìí nǹkan tọ́kàn yín sọ fún yín yẹn rí dájú pé tẹ̀lé púpọ̀ nu yín sì rí ẹ lè lálàá mọ́júmọ́jọ́ tòní alátẹ́bálá yẹn náà rí dájú pé ẹ wọ́ọ̀ṣì ẹ dáadáa kí ẹ wò túmọ̀ ẹ dáadáa nǹkan tó ṣe pàtàkì báyìí lálàá náà sọ nípa ìgbésí ayé yín ọ̀pọ̀ nu yín sì rí tẹ́ bá gbé ìgbésẹ̀ tó jọmọ́ spirituality lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ìgbésẹ̀ náà kí ó ràn yín lọ́wọ́ dáadáa fún ìdàgbàsókè ìgbésí ayé yín ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣèwádìí lónírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ẹ rí dájú pé tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn kẹ́sì má bínú tẹ́nikẹ́ni ju ohun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní ẹ wà ní ìmọ́tótó ló dára ẹ má ṣe nǹkan dọ̀tí ẹ má ṣe nǹkan ẹ̀gbin rárá kẹ́sì ìfọkàn yín mọ́ kẹ́ jìnnà sí èròkèrò pátápátá lọ́jọ́ tòní torí èròkèrò lè fẹ́ máa wáyé bákan fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ jìnnà sí èrò rere báyìí ní kẹ́bẹ̀ sí rò dáadáa fún gbogbo ènìyàn ọjọ́ tòní àwa lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́fẹ̀lẹ̀ ṣe bí a ti ṣe sọ iṣẹ́ lọ bó ṣe yẹ kó lọ bàṣepẹ̀yìn àti olólùfẹ́ yín á dára ire owó náà lè wọlé fún yín lénìí kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 4 ìdájí sí aago 5 ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi prayer lọ́jọ́ tòní south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí àìlera díẹ̀ kò fẹ́ jẹyọ fọ́pọ̀lọpọ̀ yín látàrí pé àìsàn lè dédé wọlé sọ́pọ̀lọpọ̀ yín lára lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ rí dájú pé kí sara táìsàn kékeré bá jẹyọ kẹ́ tètè yá lòògùn sí ló dára bákan náà sì ré àtẹ́lẹsẹ̀ lè fẹ́ máa yún yín tàbí kó ṣe pé ẹsẹ̀ lè fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní ẹ rí dájú pé ṣàmójútó dáadáa lọ́jọ́ tòní ẹ sùn dáadáa lọ́jọ́ tòní kẹ́ sì rí dájú pé prevent gbogbo nǹkan tó lè fa sickness fún yín oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ àyájọ́ ìdùnnú ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pé ẹ máa wà socially active àwọn èèyàn fẹ́ bá yín ṣe ẹ̀yin náà fẹ́ bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní ẹ máa láwọn kan tẹ́ fẹ́ ṣe for the cause of the community lọ́jọ́ tòní tó ṣe é pé ó ṣeé ṣe kí wọ́n nídìí ẹ̀yin kan fáwọn attention kankan ṣùgbọ́n ní pàpàǹbarì ẹ máa ráládùúgbò tí ẹ máa ráwọn supporter dáadáa lọ́jọ́ tòní àwọn èèyàn bá yín ṣe pẹ̀lú ìfẹ́ yín náà ẹ bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní èní kì í ṣọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi isolate ara yín ẹ bá àwọn èèyàn ṣe ẹ connect pẹ̀lú àwọn èèyàn lọ́tùn lósì kí connect pẹ̀lú àwọn èèyàn bí báwọn èèyàn ṣe yóò ṣe ṣe kélé yóò fẹ́ bá àwọn àǹfààní kọ̀ọ̀kan fún yín lọ́jọ́ tòní ọjọ́ tó ṣe é kó dára kẹsà ipá pàtàkì tiyan láti rí dájú pé ẹ kọ́wọ́ pọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn ni tó sì máa bí dáadáa ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork ẹ máa achieve nǹkan dáadáa lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ iṣẹ́ tó jọmọ́ teamwork náà ó ṣeé ṣe kí ẹ rí jájẹ lọ́jọ́ tòní ṣùgbọ́n tẹ́ bá nídìí support èèyàn lọ́jọ́ tòní ẹ má neglect rárá ẹ pè wọn pé lágbájá wá support mi ó ṣeé ṣe kí support tó fẹ́ ṣe fún yín kó jẹ́ nǹkan tó ṣe pa àwọn láì fún yín lọ́wọ́ dáadáa ní àsìkò tẹwà ó ṣeé ṣe kẹ́ fẹ́ báyàn celebrate nǹkan kan lọ́jọ́ tòní èèyàn sì lè fẹ́ bẹ́yìn náà jọ kó bá yín yọ̀ fún nǹkan dáadáa tọ́lọ́run ṣe fún yín lọ́jọ́ tòní ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ẹ máa free pẹ̀lú àwọn èèyàn náà free pẹ̀lú yín dáadáa social life yín máa wà active dáadáa lọ́jọ́ tí tòní kò ní sí wàhálà kò ní sí dààmú iṣẹ́ yín á wá lọ bó ṣe yẹ kó lọ ìbáṣepọ̀ yín àtọ̀ àwọn olólùfẹ́ yín náà dára ire owó náà lè wọlé fún yín lénìí sky blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó ì ṣe ṣe gẹ́gẹ́ opportunity náà láti bẹ̀ kí ìṣẹ̀ra pẹ̀lú nǹkan tó jọmọ́ blood circulation yín lọ́jọ́ tòní tàbí kó ṣe é pé bóyá bí nǹkan bíi jẹ̀dí oríkèéríkèé ara ríro àtòtútù ó ṣeé ṣe káwọn nǹkan wọ̀nyí kó fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ expose ara yín sí òtútù ju bó ṣe yẹ lọ kẹ́ sì rí dájú pé ẹ jẹ oúnjẹ tó ní ṣúgà ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni kẹ́ mu omi dáadáa lọ́jọ́ tòní dára oníràwọ̀ ìpele rògbò Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tó lè rí bákan ló jẹ́ látàrí pé ó ṣeé ṣe kí ẹ ní nǹkan tó jọmọ́ difficulty ní ààyè iṣẹ́ yín kárí àyín lè rí bákan lọ́jọ́ tòní tó ṣe pé ó lè fẹ́ mú kí ìrònú kó sórí àbàkodò lọ́jọ́ tòní ọjọ́ ìjọ tó ṣe é pé ní láti rí dájú pé ẹ mú sùúrù lórí gbogbo nǹkan ẹ gèsè tiẹ̀ step by step ẹ má kàn jíjù lórí okòwò kí nǹkan náà kò lè rí bí ẹ ti ṣe ń fẹ́ ọjọ́ ìjọ tó ṣe é pé ó dára púpọ̀ fẹ́ fi kíyèsára gbọ́n mi sí omi ò tó lè wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára púpọ̀ pẹ̀lú bí ẹ ti bá wọn interact lọ́jọ́ tòní
ó ṣe é kó sọ̀rọ̀ tó ṣe pé owó ojú ẹnu wọn lọ́jọ́ tòní tó ṣe pé ọ̀rọ̀ náà máa fẹ́ bí yánpọnyánrin á fẹ́ bí iṣu gidi gan láàrin yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ púpọ̀, ẹ má bẹ́nikẹ́ni jà lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ iṣẹ́ yín náà rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa. Ẹ̀wọ̀n pé tíṣẹ́ bá ti wọ́ ó ṣe é ṣe kó ṣàkóbá fún ìdàgbàsókè ẹni. Ju gbogbo ẹ lọ dẹ̀ rí, ọ̀rọ̀ iṣẹ́ ló gbọ́dọ̀ bá yín dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ yín lẹ gbọ́dọ̀ gbé lérí gègé lọ́jọ́ tòní, kẹ́sì jìnnà sí nǹkan tó lè stain yín pátápátá lọ́jọ́ tòní. Ẹ wà lórí ilé nìyí ló dára. Ẹ lè kọ̀wọ̀ sí dáadáa lọ́jọ́ tí tòní, ṣùgbọ́n rí dájú pé wà lórí ilé nìyí kó má bàa sí wàhálà, kó má sí ìdààmú, kó má sí iṣu láàrin àtàwọn èèyàn púpọ̀ lọ́jọ́ tòní. Iṣẹ́ yín lè rí bákan, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lè rí bákan. Ire owó náà lè rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 25 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 25 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpàsà ọ̀tún dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì lè ra yájú pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó jọmọ́ bíi orúnkún dídùn àbí kí ara yín kó fẹ́ máa dàbí ìgbà pé ó wà sensitive bákan bí ìgbà pé kẹ́yìn tí fẹ́ máa feel pain, kẹ́yìn tí fẹ́ máa wà emotional, kẹ́yìn tí máa ní goosebumps bó ṣe ṣe káwọn kan kó wáyé lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí àwọn nǹkan tó jọmọ́ bíi òtútù àbí nǹkan bíi ooru tó bá lágbára jù. Bẹ́ẹ̀ sì ni kòkòrò ń jẹ́ yẹn rí dájú pé kíyèsára kẹ́sì ṣe society lọ́jọ́ tòní dára. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú. Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fún yín. Ọjọ́ ìjẹ́ tó ṣe pé púpọ̀ nínú yín ẹ máa ríre gbámú gidi gan, owó máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Nǹkan kí nǹkan tẹ̀ ń ṣe tẹra mọ́ ẹ máa ríre lọ́jọ́ tòní. Kódà ire ìlú òyìnbó lè wáyé fún yín lọ́jọ́ tòní. Àǹfààní lè sílẹ̀ láti ilẹ̀ òkèèrè dáadáa fún yín lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa bá yín dúnàádúrà látọ̀nà yín lọ́jọ́ tòní. Ẹ máa gbóhùn ẹni tó ṣe pé ó jìnnà sí yín tó ṣe pé wọn tẹ gbọ́gbọ́n á mú kára yín yá gágá, á mú kí inú yín dùn dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ tó ṣe gbogbo nǹkan yín á lọ bó ṣe kó lọ, gbogbo nǹkan yín á dùn yín gbà, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá lọ́jọ́ tòní. Ẹ máa tún láwọn idea kọ̀ọ̀kan sí, ẹ máa láwọn ìmọ̀ kan sí lórí àwọn nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì ṣe ṣe pé nǹkan náà wà yín lọ́wọ́ dáadáa lásìkò tẹ́ wáyé. Àǹfààní pọ̀ láìka yín dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá ráwọn àǹfààní ìgbà mọ́ ṣe ṣe káwọn àǹfààní náà kó ṣe pé ó máa jẹ́ tó ṣe pé abire ńlá fún yín púpọ̀. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ láti ṣe dáadáa sáwọn èèyàn, láti ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe, ẹ ṣiṣẹ́ yín ní perfect way tó ṣe pé àwọn èèyàn máa tún fọ́ fún dáadáa lọ́jọ́ tòní. Látara ń pọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa wà highly talented, bí idán báyìí lẹ́ẹ̀ máa ṣe nǹkan yín tó sì jẹ́ pé bí idán náà làwọn èèyàn máa tún gbà tiẹ̀. Ọjọ́ tó dára ló jẹ́ láti fi rí dájú ẹ ṣe dáadáa sáwọn èèyàn káwọn èèyàn náà ṣe dáadáa sí yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ má gbéraga rárá tí nǹkan yín bá ń lọ sósì lọ́jọ́ tòní. Tẹ́ bá rí ṣe kẹ́ rí dájú pé ẹ náwó lórí nǹkan tó ṣe pé ó wà valuable dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ má wulẹ̀ náà àpá rárá, kò dára rárá. Kẹ́ kíyèsára ṣẹ́yìn máa lọ bó ṣe kó lọ. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 25 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, ṣùgbọ́n wọ̀ bàrádìrí wo lè fẹ́ máa wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ìlera ara yín á jí pépé, ṣùgbọ́n wọ̀ bàrádìrí wo lè fẹ́ máa wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, tàbí kẹ́ fẹ́ máa ní leg cramps lọ́jọ́ tòní. Bákan kẹ́ kíyèsára púpọ̀. Bákan náà ó ṣe ṣe kí àwọn bíi hips yín kó máa dùn yín náà pẹ̀lú. Ẹ dájú pé ẹ dúró sí position kan ju bó ṣe yẹ lọ, kó má jẹ́ pé bẹ́ẹ̀ ni nǹkan náà máa fẹ́ wọ́ sí. Kẹ́ kíyèsára. Oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ ọ̀hún ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ yìí tó ṣe pé ó dára púpọ̀ fún yín láti fi gbé ìgbésẹ̀ akin láti yáyé yín padà. Àǹfààní lè sílẹ̀ tó lè yáyé yín padà níbi ìmọ̀, níbi ìgbésẹ̀ lásìkò yìí tó ṣe pé ìgbésẹ̀ tẹ́ bá gbé náà ó ṣe ṣe kó ràn yín lọ́wọ́ kí ipò padà gbèsè ayé yín tẹ̀ ń fẹ́. Àsìkò ìjẹ́ àsìkò tó ṣe pé púpọ̀ nínú yín ó ṣe ṣe kí ẹ máa ronú láti change life yín, láti wọ̀n gbégi lẹ́ni láti pààrọ̀, ọgbọ́n wo lẹ́ni láti dá, ìwà wo lẹ́ni láti túnṣe tó ṣe pé àtúnṣe tẹ̀ ń gbèrò láti ṣe ó ṣe ṣe kó ṣe pé àtúnṣe tó ṣe pé ó máa mú kí nǹkan dára púpọ̀ ni. Ọjọ́ ìtújọ́ tó ṣe pé tó bá ṣe pé ẹ̀yin àti èèyàn ní nǹkan kan tẹ́jọ́ ń ṣe papọ̀, àbẹ́yìn tó ṣe pé ẹ̀ ń daṣẹ́pọ̀ pẹ̀lú olólùfẹ́ yín ni, ó ṣe kí ìbáṣepọ̀ ẹ̀yin àti ẹni náà kí ó tún strong dáadáa, kí higher chance tún wà fún yín láti ní stability lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àti lórí ọ̀rọ̀ ìdàgbàsókè tí ẹ̀dìjọ́ ń lé. Ọjọ́ tòníjọ́ tó ṣe pé ó dára púpọ̀ kí ẹ fi rí dájú pé ẹ̀yin àti èèyàn jọ ṣe nǹkan papọ̀. Ọjọ́ tòníjọ́ tó ṣe pé ẹ láǹfààní àti dá nǹkan papọ̀ pẹ̀lú èèyàn, ṣùgbọ́n ẹ kíyèsára tó bá jẹ́ ìgbésẹ̀ tuntun ni ẹ má gbé. Ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan tẹ́ ti ń dàpọ̀ pẹ̀lú èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ lè tẹ̀síwájú lórí ẹ̀ dáadáa. Púpọ̀ nínú yín náà sì ó ṣe ṣe kí ìbáṣepọ̀ yín àtàwọn àna kí ó wọnú ara dáadáa, ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀gá yín náà wọnú ara dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín sì máa ráwọn àǹfààní kan jẹ lọ́jọ́ tòní tó ṣe pé kò tiẹ̀ tọ́ sí yín rárá, bí eré ìfà ó ṣe ṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá wà níbi iṣẹ́ kẹ́ rí dájú pé ẹ falẹ̀ mọ́ṣẹ́ dáadáa, kẹ́ lọ energy yín dáadáa láàyè iṣẹ́ kí iṣẹ́ lè lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà wá dára, ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní.
red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 14 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 12 ní òrùgànjọ́ sí aago 1 lórùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ìlera yín á jí pépé lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ jẹ̀díjẹ̀dí bí akọ-jẹ̀dí lọ́jọ́ tòní tàbí ìgbẹ́ ẹ̀jẹ̀, kẹ́ kíyèsára, ẹ mumi dáadáa lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ jìnnà sáwọn nǹkan tó lè bí infection fún yín pátápátá lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.